gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò wa Má Sọ̀yìnbó. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí, ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yín ní báyìí o, owó yín ni. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ ẹ dáhùn ìbéèrè mẹ́wàá, kẹ́ ẹ má fi ọ̀rọ̀ míì ọ̀bí ọ̀rọ̀ míì kún ọ̀rọ̀ Yorùbá ló bá tán. Kẹ́ ẹ dẹ̀ mọ òǹkà yín dáadáa ló bá tán. Tẹ́ bá wá ṣe tí ẹ fi èdè míì kún èdè Yorùbá, ṣùgbọ́n kẹ́ ẹ ṣe àwọn ìbéèrè kọ̀ọ̀kan, kẹ́ wá dé 1,100,000 lẹ́yìn ètò àá fún yín ìlọ́po owó tẹ́ bá jẹ. Ìyẹn dáa, kò burú. Ṣùgbọ́n tẹ́ bá ń fi ọ̀rọ̀ míì kún ọ̀rọ̀ Yorùbá, kẹ́ sì ní ìbéèrè lẹ̀, kẹ́ wá ti débi 1,10,000, a sọ pé kẹ́ fi yín ṣòwò ọkọ̀. Ìyẹn náà dáa. Ẹ ṣé. Tẹ́ bá sọ pé rárá mi ò fẹ́ lọ, mo fẹ́ dáhùn gbogbo ìbéèrè mi tó kù lẹ̀. Tẹ́ bá ṣe ń gbà wọ́n, owó yín á tún máa padà lọ sókè. Ìyẹn dáa náà. Ó dà bẹ́ẹ̀. Olófòfó wà ń bí. Ọ̀rẹ́ yín ni. Òun ló máa bá yín pa owó rẹ́. Òun náà ló sì máa ràn yín lọ́wọ́ nígbà míì tí ó bá nílò láti ràn yín lọ́wọ́. Kí lórúkọ yín? Abíọ́lá Victor. Abíọ́lá Victor. Bẹ́ẹ̀ni. Lórúkọ yín? Bẹ́ẹ̀ni. Níbo lẹ ti wá? Ọmọ bíbí ìlú Abẹ́òkúta ni mí. Ní Abẹ́òkúta náà ni. Níbo ni Abẹ́òkúta wà? Ní ìpínlẹ̀ Ògùn. Nípínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ni. Ní agbègbè wo? Kò sí agbègbè. Ní ìpínlẹ̀ Ògùn kò sí agbègbè ní Abẹ́òkúta. Agbègbè. Tí bá ti dá Abẹ́òkúta, tí bá ti dé bẹ̀ báyìí. Ìpòró. Ìjọba ìpínlẹ̀ àbí ìjọba ìbílẹ̀ wo? Gúúsù. Ìjọba èwo nú ẹ̀? Ìjọba ìbílẹ̀ Gúúsù. Gúúsù kí ni? Ìlú Abẹ́òkúta. Gúúsù Abẹ́òkúta lẹ ti wá? Bẹ́ẹ̀ni. Ṣé jàlẹ̀ gbé wá ni? Ní Yorùbá yín jà olóòtú. Tẹ̀tẹ̀ wá agílò lè tó bẹ́ẹ̀. Iṣẹ́ ò lẹ́ ń ṣe? Ayàwòrán ni mí. A ti sọ̀rọ̀. Èmi mo ní kẹ́ wá. Bẹ́ẹ̀ni. Ó dà. Ayàwòrán, ṣùgbọ́n mi ò mọ orúkọ yín tẹ́lẹ̀. Mo ṣẹ̀ mọ orúkọ yín báyìí ni. Ṣùgbọ́n mo máa ń rí àwọn nǹkan tẹ́ ń ṣe lórí Instagram, tẹ́ ń fi síbẹ̀ àwọn àwòrán lóríṣiríṣi. Ẹ ṣeun. Ó dáa gan. Mo fẹ́ràn. Ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí yàwòrán? A ti tó bí ọdún 17 sẹ́yìn. Kí ló dé? Ògbóǹtarìgì ni yín. Mo sì dá gẹ́gẹ́ bí ọmọ ẹ̀kọ́ṣẹ́ náà ni o. Torí pé ojoojúmọ́ la máa ń kẹ́kọ̀ọ́ sí i. Ó dáa bẹ́ẹ̀ gan-an ni. Iṣẹ́ téèyàn bá ń ṣe lẹ́yìn ọdún 17, ìyẹn gan-an ó kọjá kèrèmí. Ó dáa. Ìbéèrè 10. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ìkíní. Ìbéèrè kelo? Ẹ jẹ́ n wò. 450. Kí ni 450 ní Yorùbá? Máa yọ látojú owó tẹ́ ẹ bá mọ̀. Okòólénírínwó-lé-mẹ́wàá. Okòó ní 20. Òjìlénírínwó-ó-lé-mẹ́wàá. Ìyẹn jẹ́ 4 kí ni? Òjìlénírínwó-ó-lé-mẹ́wàá náà ni. Ní 4 kí ni? Mi ò lè sọ Gẹ̀ẹ́sì. Ó dáa. Ìbéèrè tó wà ń bẹ̀, Ògùn lẹ ti wá? Ìlú wo ní ilẹ̀ Yorùbá ni àkọlé orúkọ ọba wọn ń jẹ́
àkárìgbò, rẹ́mọ. Ìjẹ̀bú Rẹ́mọ. Ìjẹ̀bú Rẹ́mọ. Mo sọ náà mo ní Ìjẹ̀búlẹ̀ Abẹ́òkúta lẹ ti wá, Ògùn náà ni ará ilé wájà. Ó yá ìbéèrè kejì ẹ jẹ́ wo 673 kí ni 673 ní Yorùbá? Ọ̀rìnlélẹ́gbẹ̀ta ó dín méje. Ọ̀rìnlélẹ́gbẹ̀ta dín méje. Bẹ́ẹ̀ni. Àlọ́ o. Àlọ́. Dùnmí ọ̀rẹ́. Afẹ̀rín gba ọ̀rẹ́ wọlé. Afitúláàsì tí bọ́ síta. Kí ni o? Kí ni? Afọ̀rẹ́ gba ẹ̀rín wọlé. Afitúláàsì. Ṣé mọ̀ pé ṣé àlọ́ àpamọ̀ lélẹ̀ àbí àlọ́ àpagbè? Àlọ́ àpamọ̀ lélẹ́yìí. Àlọ́ àpamọ̀. Kí ni àlọ́ àpamọ̀? Àlọ́ àpamọ̀ náà ni. Àlọ́ àpá láti jẹ́ kéèyàn ronú jinlẹ̀ láti nímọ̀. Bẹ́ẹ̀ni. Kí wá ni? Afẹ̀rín gba ọ̀rẹ́ wọlé, afitúláàsì tí bọ́ síta. Kí ni? Ṣé ẹ mọ̀? Ikùn. 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 Oúnjẹ ni àti mí. Oúnjẹ àtìgbẹ́. Mo dẹ̀ súnmọ́ o. Níkùn. Bí ó ṣe yé ṣé mọ̀ pé ẹ fi ẹ̀rín gbé lọ sínú. Ìgbà tẹ́ bá fẹ́ ṣú ẹ fi túláàsì tí bọ́ síta. Oúnjẹ àti mí. Afẹ̀rín gbọ̀rẹ́ wọlé, àfi túláàsì tí bọ́ síta. Mo rí pé ẹ yàwòrán bàbá wa Àrólé Oòduà. Bẹ́ẹ̀ni. Báwo ni ìrìn àjò yẹn ṣe jẹ́? Báwo ni mo ṣe lè ṣe àpèjúwe ẹ̀? Mo kẹ́kọ̀ọ́ kan lára àwọn eré orí ìtàgé tí mo máa ń wò. Bàbá kan bóyá bàbá wa Grace Fọkòkò ni àbí wọ́n sọ pé ogún ọgbọ́n ọgbọ́n làákàyè gbogbo ẹ̀ ń tọ́ kádàrá lẹ́yìn ni. Bẹ́ẹ̀ni. Kí n sọ pé kádàrá ló tì mí dé ibi tí mo ti lórí ọ̀fẹ́ láti yàwòrán wọn. Torí pé wọ́n láwọn tó ń yàwòrán fún bẹ́ẹ̀ni wọn tó di pé wọ́n pe èmi náà. Kódà oore ọ̀fẹ́ tí mo fi ní, mo lọ ṣiṣẹ́ fún ẹnìkan tó súnmọ́ wọn. Mo wá ń ṣe eré ọwọ́ pẹ̀lú ẹ̀rọ ayàwòrán mi. Mo wá ya Àrólé Oòduà níbi tí wọ́n ti ń fi ilẹ̀kẹ̀ ṣeré. Bí wọ́n ṣe ní kí wọ́n lọ wá mi wá, wọ́n mọ̀ mí dáadáa nípasẹ̀ ẹni tí mo máa ń tẹ̀lé lọ sọ́dọ̀ wọn. Ṣùgbọ́n nítorí àwòrán tí mo yà ṣeré yẹn gangan òun náà ṣe ní pé mo gbọ́dọ̀ wà nínú àwọn tí wọ́n máa yà wọ́n ní ọdún ọlọ́jọ́ ní ọdún náà lọ́hùn. Lọ́dún yẹn. Kí ni ìrírí yín pẹ̀lú wọn? Ìrírí mi pẹ̀lú Àrólé Oòduà, nǹkan tí mo kàn lè sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn èèyàn, àbí kí n sọ pé ẹ̀rọ ayélujára ó ti jẹ́ kí àwọn èèyàn máa rí òdì èèyàn, kí wọ́n má rí inú tàbí irúfẹ́ ni tí èèyàn bá jẹ́ gangan, torí pé èèyàn tó dùn súnmọ́ dáadáa ní Àrólé Oòduà. Bẹ́ẹ̀ni. Kódà tí wọn ò bá jẹ́ ọba, aláwàdà ni wọ́n máa jẹ́, torí wọ́n máa ń ṣe bí adẹ́rìn pòṣónú lẹ́kọ̀ọ̀kan tá a bá wà láàfin. Tó bá ti kọ àwa ara wa, wọ́n máa sọ̀rọ̀ tó máa pa wá lẹ́rìn, múnú èèyàn dùn, tó máa múnú èèyàn dùn. Wọ́n dẹ̀ máa sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ẹni tó bá létí inú a máa mú nǹkan nínú nǹkan tí wọ́n bá ń sọ.
èèyàn dáadáa ni wọ́n. Gidi tán mo ní ìrírí tó pọ̀ pẹ̀lú wọn tó dùn. Ó dáa, ó yá. Ìbéèrè ṣé mo lè pè báyìí pé ẹgbẹ̀ta. Ẹ má lọ sẹ́gbẹ̀ta, ó ti jìnnà sí jù. Okay. Okay. Ó dùn mí, ó dùn mí, ó dùn mí, ó dùn mí. Ọ̀rìnléníẹ̀ẹ́dẹ́gbẹ̀ta-ó-dín-mẹ́wàá. 470. Ọ̀rìnléníẹ̀ẹ́dẹ́gbẹ̀ta-ó-dín-mẹ́wàá. Ó yá. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí? Àbújá. Àbújá. Mi ò mọ̀ bí mo yẹ máa ṣe àlàyé ẹ̀. Ẹ ṣe ní Gẹ̀ẹ́sì. Ó dàbí ọ̀nà àdọ́gbọ́n sí. Bí ọ̀nà àdọ́gbọ́n sí. Shortcut àbí? Bẹ́ẹ̀ ṣe pé yẹn. Bí ọ̀nà àdọ́gbọ́n sí ni. Wá ní kò sábùjá lọ́rùn ọ̀pẹ. Bẹ́ẹ̀ ni. Kí ni ìdí tó fi sọ bẹ́ẹ̀? Wípé ó túmọ̀ sí pé kò sọ́nà tí èèyàn lè kò sí ọ̀nà àdọ́gbọ́n sí náà ni. Kò sí bí èèyàn ṣe lè dọ́gbọ́n sí àbí kéèyàn rìn ní bó ṣe tààrà. Ṣé mọ̀ pé ọ̀pẹ kò ní ẹ̀ka? Bẹ́ẹ̀ni. Débi pé tó bá gùn díẹ̀ báyìí wàá yà síbí láti mú igi eléyìí, láti mú ẹ̀ka eléyìí. Kò sábùjá lọ́rùn ọ̀pẹ kò lọ báyìí tó. Ìyẹn ni wípé kò sí ọ̀nà míì àti gbé nǹkan tọ̀ àbí àti ṣe eré kò sábùjá o ní láti ṣe nǹkan tó dáa. Bẹ́ẹ̀ni. Shortcut. Bẹ́ẹ̀ni. Àbújá ó dáa ẹ gbà. Ẹ ṣé. Àbújá bù kéèyàn bu nǹkan kó gé kúrú láti já síbi tó ń lọ. Àbújá. Ibi tọkàn yín wà kẹsà mi sókè sódò 574. Kí ni 574 ní Yorùbá? Ọ̀rìnléníẹ̀ẹ́dẹ́gbẹ̀ta-ó-dín-mẹ́fà. Ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta-dín-mẹ́fà. Kí ni? Àwọn wo ni Yorùbá ń pè ní ajáfẹ́ àbí? Rèrèmí. Ajáfẹ́. Àwọn onífàájì ni. Àwọn onífàájì bẹ́ẹ̀ ni. Àwọn onífàájì, àwọn tó gbọ́ fàájì tó fẹ́ràn fàájì gidi, tó fẹ́ràn fàájì, àwọn lájáfẹ́. Orúkọ tí ó jẹ́ ajíṣafẹ́, afẹ́. Owó kì í síbẹ̀. Okay. Kí ni àwọn ìdíwọ́ tẹ máa ń rí níbi iṣẹ́ tẹ yàn láàyò yìí? Kí làwọn ìdíwọ́ tẹ ń rí ń bẹ̀? Kò sí iṣẹ́ tí kò ní ìdíwọ́ títí ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n nínú iṣẹ́ ayàwòrán, àwọn ìdíwọ́ díẹ̀díẹ̀ tó máa ń wà ńbẹ̀. Ó ní pé nítorí àwọn ẹ̀rọ alágbèéká tí àwọn èèyàn ń gbé káàkiri yìí tó ti ní oore ọ̀fẹ́ láti ya àwòrán, ó ti jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ máa fi ojú dé wa mọ́lẹ̀. Nítorí ẹ̀rọ alágbèéká nísìnyí ó ti lè ya nǹkan tí. Bẹ́ẹ̀ ni. Nítorí ìdí èyí ó máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa fẹ́ san iye tí ó yẹ kí wọ́n san fún wa gẹ́gẹ́ bí owó iṣẹ́.
torí pé nígbà tí èèyàn bá ti lọ ra ẹ̀rọ alágbèéká pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó wọ́n á wò pé kàkà kí n lọ pé ayàwòrán láti wá bá mi ṣe ohun báyìí ẹ jẹ́ kí n fi ẹ̀rọ ayàwòrán mi ṣe tó jẹ́ ìdojúkọ àkọ́kọ́. Èyí tí mo tún lè sọ pé ó tún fẹ́ fara pẹ́ ni pé ẹ̀rọ ayélujára tí ó ti gbòde kan báyìí ó ti jẹ́ kí èpò kó wọnú àlìkámà wa. Ẹlòmíì tí ò tilẹ̀ ní ìmọ̀ nípa iṣẹ́ tí à ń ṣe tó bá ti lè rí oore ọ̀fẹ́ láti lọ sí orí YouTube. Bẹ́ẹ̀ ni tí ó bá lọ síbẹ̀ tó bá ti lọ wo àwọn àlàyé ráńpẹ́ lórí àwọn nǹkan tí à ń ṣe ó máa lọ gbégbá òun náà máa bẹ̀rẹ̀ sí yà wọ́n. Bá mi yọ sóyún. Ẹ pẹ̀lẹ́. Ó sì kù sílẹ̀. Mi ò sọ kankan mọ́. Ẹ jẹ́ kí n bọ́ sí ìbéèrè. Ó dùn. Ó yá, ẹ bọ́ sí ìbéèrè. Ó yá, ìbéèrè kelo. okòólélẹ́gbẹ̀ta-ó-lé-márùn. okòólélẹ́gbẹ̀ta. Òjìlélẹ́gbẹ̀ta-ó-lé-márùn. 645. Òjìlélẹ́gbẹ̀ta-ó-lé-márùn. Kí ni orúkọ mìíràn tí Yorùbá ń pe kókó inú iyán? Ẹ̀mọ́. Ó ń jọra wọn, owó sì kì í sẹ́gbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún. Ó kù mẹ́rin, àbí? Ìbéèrè eléyìí. Òjìlénírínwó-ó-dín-ẹyọ̀kan. Ó yá, kí ló sọ? Kí ni ìtumọ̀ àkànlò èdè yìí? Sọ̀rọ̀ ságbọ̀n. Wọ́n bá léèyàn sọ̀rọ̀ ságbọ̀n. Bí pé kéèyàn sọ̀rọ̀ sí ẹni tó ní ọ̀rọ̀ gangan lọ́wọ́. Ó kí kéèyàn sọ̀rọ̀ sẹ́ni tó ní ọ̀rọ̀ lọ́wọ́ ó sọ̀rọ̀ ságbọ̀n nìyẹn. Gbà mí yọ. Sọ̀rọ̀ ságbọ̀n. Mo gbà á. Sọ̀rọ̀ ságbọ̀n mo gbà á. Láì mọ̀ ṣá. Láì mọ̀. Kí ẹni tó ń sọ̀rọ̀ yẹn kó má mọ̀ pé ẹni tó ní ọ̀rọ̀ ó wà nítòsí. Ó wá sọ̀rọ̀ sí lọ́wọ́. Ó sọ ságbọ̀n. Ó yá. Ẹ má kọjá bí o. Ìbéèrè kelo. Ẹ jẹ́ wo. Òjìlénírínwó-dín-mẹ́jọ. Òjìlénírínwó-ó-dín-mẹ́jọ. 432. Òwe yìí ò jọ nǹkan tí mo ti gbọ́ rí. Ẹ parí ẹ̀ sọ. Parí òwe yìí. A kì í jayé ọba. A kì í jayé ọba lóko ẹrú. Ibo lèèyàn ti wá máa jayé ọba? Ibo lẹ ti máa jayé ọba? Kórédé. Wọ́n ní a kì í jayé ọba lóko ẹrú. Ibo lèèyàn ti máa jayé ọba? Lóko ọba. Lágége. A kì í jayé ọba káṣu sára. Mi ò lè mọ̀. Ìdí tó fi pátí tóbi tètè parẹ́ nìyẹn. A kì í jayé ọba káṣu sára. Kò pọ́n balẹ̀. Mélòó ló kù? Ẹ ṣàfẹ́ tètè. Ẹ̀rù ń bà mí ni. À ń jayé ọba aṣu sára. Báwo la ṣe lè lo òwe yẹn? A kì í jayé ọba aṣu sára. Ṣó yé yín? Kò fi bẹ́ẹ̀ yé mi tààràtà. Wá ṣe béèrè. A kì í jayé ọba aṣu sára. Ìwọ̀n ni nǹkan máa ń dùn mọ́. Nísìnyí téèyàn bá ti jọba ó ti nípò
ó ti lówó ó ti lọ́lá ó ti jẹ́ ẹni ọ̀wọ̀ láwùjọ kó wá nítorí pé òun ti di ọba mo ti dẹni ńlá o mo ti jẹ́ ni ọ̀wọ̀ o kó wá ṣu sára ṣé ó pọ́nlé torí tó bá ṣu sára wọ́n lè nù wọ́n á nù wọ́n á ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ṣé ó pọ́n ọba lé rárá yá ní lánàá ó rí nǹkan tó ṣẹlẹ̀ nígbà tá a lọ sóde kábíyèsí máa ṣù sára ọba dẹ̀ fi ṣe pé òun lágbára ó wá ṣù sára àbùkù ló ń ta bá ọba yẹn a kì í jayé ọba ká ṣù sára ìyẹn ni wípé ìwọ̀n lèèyàn ń lo agbára mọ́ èèyàn ní ìwọ̀n níwọ̀ntúnwọ̀nsì ní gbogbo nǹkan. Ìbéèrè òjìlénírínwó-dín-ẹyọ̀kan. Ká tó kúrò lórí ẹ̀ ìdí nìyẹn tó máa sọ èèyàn kì í fọlá jiyọ̀ torí pé iyọ̀ wà lẹ́kùnrẹ́rẹ́ èèyàn á bẹ̀rẹ̀ kó yọ̀ sẹ́nu àwọn ẹ̀ ó máa gé a ní à ń fọlá jiyọ̀ o torí pé ó ti wà níkàáwọ́ ẹ̀ kì í ṣe pé kó wá máa fọwọ́ ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun o ṣé tí rí bá ṣe so gbogbo ẹ̀ pọ̀ báyìí Yorùbá dùn gan. Àìkọ́wọ̀jẹ̀ tàbí mi ò mọ̀ béèrè tẹ́ ń béèrè. mo ti dárúkọ ẹ̀ ìbéèrè òjìlénírínwó-dín-ẹyọ̀kan. Àìkọ́wọ̀jẹ̀ tàbí àìkọ́wọ̀rìn ní fìyà jẹ ọmọ ejò. Dárúkọ oríṣi ejò 5 tí o mọ̀. Ọ̀ká, èrè, ṣèbé, ibi tí ọká bá wà ni wọ́n ti ń gbé tiẹ̀ wá bá. Nìnì mi ò tí gbọ́ nìnì rí o. Nìnì ejò tó jẹ́ nìnì wà. mi ò tí gbọ́ rí. Sísì o ti gbọ́ nìnì rí èmi ò gbọ́ rí o bí mo ṣe ṣe ìmọ̀ ìjìnlẹ̀ Yorùbá tó mi ò gbọ́ nìnì rí. Wọ́n máa ń gbọ́ nìnì ejò mo ti dárúkọ 3. Ẹ ràn mí lọ́wọ́ ẹ máa ń ràn àwọn ọ̀pọ̀lọpọ̀ lórí ètò yìí lọ́wọ́ ẹ tí ràn mí lọ́wọ́ kankan láti ìgbà tí mo ti débí. Paramọ́lẹ̀. Ẹ ṣé. Ó di 4. Mo ti sọ 3. Mú àfẹyọkọ sí ó di 4 dárúkọ 5 la ní ká dárúkọ. Ó nìkan wọ́n ní ebi ní pa. Ẹ ṣé mọ̀nàmọ́ná. Ẹ ṣé. Ó yá. Ìbéèrè tó gbẹ̀yìn jẹ́ kó dá o. Ẹ ṣé o. Ìbéèrè kelo. Ìbéèrè 450. Ó di 7 kí ló wá sọ. Kí ni ìtumọ̀ àkànlé èdè yìí? Mímí dòmímí. Àtàrí òfò. Àtàrí òfò. Yorùbá yẹn gangan ò yé mi. Àtàrí òfò. Tẹ bá dẹ̀ sọ pé àtàrí òfò àbí àtàrí òfò méjèèjì ló wọlé tí Yorùbá bá sọ pé àtàrí òfò kí ló túmọ̀ sí àbátàrí òfò. Ẹni tí ò ní ọgbọ́n lórí. Tí ò ní ọgbọ́n lórí. Tàbí ẹni tán bá. Dúró. Olófòfó. Dúró. Àtàrí òfò. Àtàrí òfò. Ẹni bí ká sọ pé ẹni tí orí ẹ̀ tó jẹ́ bí kòròfo. Àṣedànù ló ń jẹ́ bẹ́ẹ̀.
àṣedànù, nǹkan àìlérè, àtàrí òfò ni gbogbo yẹn àbí àtàrí òfò, àṣedànù àbí àìlérè, wọ́n ní ó ń ṣàtàrí òfò àbí ó ń ṣàtàrí òfò, ó ń ṣàṣedànù. Kí ni òfò? àṣedànù. Àṣedànù kí ló dé tẹ́ ẹ gbà? Àtàrí òfò, bí òfò lèmi fọkàn sí. Mo ní àtòfò ká má ṣe kankan àbí. Òun ló jẹ́ kí n máa fi orí pé ẹni tí kòrò fún. Abẹ́òkúta làwọn méjèèjì ti wá, àwọn mẹ́tẹ̀ẹ̀ta lẹ́wà èló lẹ jẹ́ yìí? 1,40,5. 1,550. Ó dáa, ife ìmumi leléyìí tí yín ni kẹ máa fi, tẹ́ bá ti ń yàwòrán chọ́kọ́chọ́kọ́ kẹ máa mú mi, ẹ mú mi o. Eléyìí náà ife ìmumi náà ni, a tún ní ìwé náà síbí fún yín, ìwé náà leléyìí náà ti Maso Oyinbo náà ni fún yín. Ó dáa, ẹ ṣé gan ni o, ó máa pé fún yín. Ẹ ṣé gan ni o tẹ́ wá sí orí ètò yìí lénìí, lágbára Ọlọ́run ẹ ní yàyàkúyà o. Àmín. Wá ní olùyà ní jẹ́ olùyà o. Àmín. Àwòrán lẹ máa yà ní ya wèrè. Àṣẹ. Láṣẹ Ọlọ́run, láṣẹ Ọlọ́run, láṣẹ Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó tún jẹ́ ká lè ṣe ètò lénìí, ọba tí ó ń jẹ́ kí ó ṣeé ṣe fún yàn, ọba ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ, nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílé ọlọ́pọlọ, tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ. Tẹ́ bá fẹ́ kópa lórí ètò yìí àbí ẹ fẹ́ gbọ́wọ́ wa, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Kó tó dìgbà míì, ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, Maso Oyinbo ń bí. Kamari, Maso Oyinbo. Kamari, Maso Oyinbo ń bí. Kamari, Maso Oyinbo. Maso Oyinbo, má ṣe sọ̀yìnbó, kálejò máa lo èdè mi ni ó sọ. Maso Oyinbo, má ṣe sọ̀yìnbó.